gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Tuesday January 13 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ̀ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ̀ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ ní láti free mind yìí dáadáa. Gbogbo nǹkan tó dàbí issue tó ti lọ sẹ́yìn láàrin èèyàn àti olólùfẹ́ yín pátápátá tàbí ní àyè iṣẹ́ yín, ẹ rí dájú pé ẹ clear mind yín kó lórí ẹ̀ pátápátá, ẹ gbàgbé ń pa ẹ̀ kí ẹ let's go gbogbo ẹ̀ pátápátá. Ẹ rí dájú pé ẹ make àwọn correction kọ̀ọ̀kan sáwọn kan tó dàbí mistake tẹ́yìn gangan fúnra yín ti ṣe nínú ìgbésí ayé yín. Ẹ rí plan nípa bí ọjọ́ iwájú yín ṣe fẹ́ dára. Ọjọ́ tòní ní láti ní ìgbàgbọ́ nínú ara yín lórí ohunkóhun lénìí. Ẹ free mind yín kẹ́ wà positive. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ gbọ́dọ̀ finú tọ́yàn rárá tàbí gbára léèyàn rárá o. Bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ rí dájú pé ẹ jìnnà sí gbogbo à ń pawọ́pọ̀ ṣe nǹkan pátápátá. Ìbàjẹ́ business ni, ìbàjẹ́ ohunkóhun ni, ẹ má pawọ́pọ̀ ṣe nǹkan pẹ̀lú ẹnikẹ́ni. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní jọjọ́ tó dára, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn issue kankan tó ṣe pé expect rárá kó wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ní láti rí dájú pé ẹ kíyèsára. Ó lè jẹ́ ẹ̀yin náà lè máa wọ òjijì náà so olólùfẹ́ yín, ẹ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú sí gbogbo nǹkan tó dàbí issue pátápátá kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kó lè dára àti kọjọ́ tòní lè dára fẹ́yìn gangan fúnra yín. Ní ìdàkejì sì rèé, ẹ ní láti rí dájú pé ẹ gbàgbé gbogbo nǹkan tí olólùfẹ́ yín kan ṣe fún yín, gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín tí ó tọ́ tó lè máa múnú bí yín lásìkò yẹ rí dájú pé ẹ let's go ẹ̀kẹ́ gbàgbé ẹ̀kẹ́ mú kó lọ́kàn pátápátá. Ẹ ó lè rí dájú pé ẹ tẹ̀síwájú pẹ̀lú ìbáṣepọ̀ tó dánmọ́rán. Gbogbo nǹkan tó dàbí argument lọ́jọ́ tòní tó bá wáyé tó bá lágbára tẹ́ bá fàyè gbà pé kó sinmi, ó ṣeéṣe kó padà bí ìkọ̀rẹ́nisílẹ̀ kẹ́kẹ́ sára, ṣùgbọ́n owó kan máa padà yanjú láìpẹ́ láì jìnnà. Ẹ̀yin tẹ́ jẹ́ single ẹ jìnnà sí pé bóyá ẹ̀ ń wó lólùfẹ́ tuntun lọ́jọ́ tòní o. Èní ọ̀ṣọ́jọ́ ìfẹ́ fẹ́yìn tẹ́ jẹ́ single rárá. Ẹ rí dájú pé ẹ jìnnà sí ìbáṣepọ̀ tuntun torí ìjà ló máa padà fẹ́ parí ìbáṣepọ̀ náà tí ẹ bá kíyèsára. Lẹ́ni ẹ má jẹ́ ẹ má fanfàfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbà láfíà láàyè. Yẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ máa rí pé lọ́jọ́ tòní ẹ̀ ń gbòmìnira kúrò lọ́wọ́ iṣẹ́ tó fún pọ̀ mọ́ra wọn láti ọjọ́ mẹ́ta. Ọjọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ kíyèsára, ẹ wòye sí ìlera ara yín púpọ̀. Ẹ rí dájú pé ẹ mójútó ìlera ara yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára láti relax, kẹ́ má wulẹ̀ ṣiṣẹ́ àṣejù rárá lọ́jọ́ tòní. Tẹ́ bá kọbi ara sí àmọ̀ràn tí mo fún yín yìí, ó ṣeé ṣe kí ẹ fẹ́ padà náwó lórí ìlera ara. Ẹ kíyèsára, èmi ẹ relax láti fi rí dájú pé gbogbo ara tó ń ro yín, gbogbo apá àtẹsẹ̀ àti bàràdì tó ń ro yín láti fi jọ́ mẹ́ta kí gbogbo ẹ̀ náà pátápátá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni kí ẹ ní ìrẹ̀lẹ̀. Ẹ wá ìrọ̀rùn fúnra yín kẹ́ sì wá ìrọ̀rùn fẹ́ lòmíràn lọ́jọ́ tòní náà. Ọjọ́ tòní ẹ wá rí dájú pé ẹ jìnnà sí à ń jẹ oúnjẹ èyí tí kò bá àlàáfíà ara mu tàbí à ń ṣàwọn nǹkan tó ṣe é kó lè lòdì sí àlàáfíà ara. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ o. Nǹkan máa lọ dáadáa fún yín lọ́jọ́ tòní, inú yín máa dùn láti inú wá. Gbogbo iṣẹ́ tó bá jọmọ́ ti travel gan á bí ìdùnnú àtayọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní, já sí lórí nínú púpọ̀. Ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó dàbí èròǹgbà tí ó tọ́ látara àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn ẹ mú kó lọ́kàn yín pátápátá. Kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú, kẹ́ free mind yín dáadáa lénìí kẹ́ wà positive. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn gbogbo plan tẹ́ ní pátá fún ìlọsíwájú kí ẹ pamọ́ láṣìírí kí ó lè rí bí ẹ ṣe ń fẹ́. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní cleansing day ló jẹ́ o. Ọjọ́ tẹ́lẹ̀ fi fara yín mọ́ ni. Ẹ rí dájú pé ẹ fọkàn yín mọ́ pátápátá, ẹ fọ ara yín mọ́ pátápátá. Ẹ rí dájú pé àyíká yín ó wà ní ìmọ́tótó púpọ̀ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó dàbí issue mọ̀lẹ́bí ẹ rí dájú pé ẹ foríjì àwọn tó bá yẹ kẹ́ foríjì kí ẹ gbàgbé nípa gbogbo issue tó ti ń wáyé nù mọ̀lẹ́bí. Bá ṣe pé bóyá èèyàn ti ṣẹ̀yìn sẹ́yìn ẹ wulẹ̀ mọ́kàn kúrò bẹ́ẹ̀ pátápátá.
ẹ rí dájú pé àyíká ilé yín àtàyíká ibi iṣẹ́ yín ó wà ní àlàáfíà, ó sì wà ní ìmọ́tótó púpọ̀ kí ààyè lè gba àwọn dáadáa àti àwọn ohun ìlọsíwájú èyí tí yóò máa ṣẹlẹ̀ lásìkò yìí. Ọjọ́ tòní kẹ́ má sùn láì tọ́nà sùn, kẹ́ má wọṣọ dúdú birimù láti òkè délẹ̀. Ẹ rí dájú pé ìdásọ́rọ̀ tí wọ́n wà pé iṣẹ́ àbẹ́yìí tí ó kàn yín rárá lè ní aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára láti fi yanjú aáwọ̀ àbí nǹkan tí ó dàbí àìgbọ́ra-ẹni-yé àbí misunderstanding tó wáyé láàrin ẹ̀yin àti ènìyàn láti bíjọ́ mẹ́ta. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ló máa jẹ́, ẹ máa free láti inú ọkàn yín gbogbo nǹkan tó dàbí imbalance of thought èyí tó ti ń wáyé láti jọ́ mẹ́ta tó ṣe é pé ẹ̀mọ̀nà tẹ́ fẹ́ gbé gbà ẹ̀kọ́ tí ẹ̀ ní clarity ó dàbí ìgbà pé gbogbo ẹ̀ ti sú yín, ó ṣeé ṣe kọ́kàn yín tún free dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ máa tún ní clarity tó tún máa jẹ́ kí inú yín dùn látọkàn wá, tá jẹ́ kí mind yín free dáadáa. Gbogbo nǹkan tó dàbí àwọn èròǹgbà tí ó tọ́ pátápátá ẹ jìnnà sí pátápátá lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn, kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ọjọ́ tòní sì jọjọ́ tó tún dára púpọ̀ fún yín láti fi bá mọ̀lẹ́bí ṣe, láti fi wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti mọ́kàn kúrò níbi àwọn nǹkan tí ẹ̀ ń wọ̀ pé nǹkan yìí kò lè wọ́ọ̀kì fún mi mọ́. Lọ́jọ́ tòní ẹ create àyè fáwọn àǹfààní míì èyí tí yóò tún wọlé pàápàá tó bá jọmọ́ ti okòwò tàbí ti ọ̀rọ̀ owó. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti gbájúmọ́ ọ̀nà kan láti ṣoríire láti àṣeyọrí. Ọjọ́ tòní ẹ ní láti ronú jinlẹ̀ nípa ìgbésẹ̀ tuntun wo lẹ lè gbé àbí ọ̀nà wo lẹ tún lè tọ̀ láti jẹ́ kí àṣeyọrí yẹn kí ó wáyé fún yín. Ọjọ́ tòní ó ṣeé ṣe kẹ́ àwọn opportunity èyí tí ẹ ti ń rokàn láti jọ́ pípẹ́ tó sì lè jọ opportunity owó tàbí àwọn nǹkan míì tó jọ mọ́ bóyá ilé ni, bóyá accommodation ni, bóyá rìn àjò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí. Ẹ rí dájú pé ẹ wá opportunity náà lọ́jọ́ tòní fúnra lára yín, kẹ́ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì ní ìgbàgbọ́ pé gbogbo ẹ máa dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Nǹkan máa lọ bẹ́ẹ̀ ti ṣe plan ẹ̀ dáadáa tó ṣe é pé látàárọ̀ di ìrọ̀lẹ́ báyìí títí di àṣálẹ́ inú ìdùnnú àtayọ̀lẹ́ máa wà, tẹ̀sí máa wà very creative dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn tó ṣe é pé ẹ̀ ń wọ̀n pa àwọn ènìyàn bóyá wọn fẹ́ bá yín ṣe tẹ́lẹ̀ àbí wọn gbà tí yín àbí èèyàn àti wọn ò jọ gbà tira lọ́jọ́ tòní. Surprise ló máa jẹ́ tó bá ń ṣe dáadáa sí yín o. Ọjọ́ tòní máa wà very creative tó sì jẹ́ pé inspiration máa wáyé fún yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa tún fẹ́ wà àwòkọ́ṣe yín lọ́jọ́ tòní. Ẹ ǹjẹ́ ara yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá dàbí issue láwọn èèyàn tó lólùfẹ́ yín jìnnà sí lọ́jọ́ tòní tó ṣeé ṣe kí issue fẹ́ dédé ṣẹlẹ̀ láwọn èèyàn tó lólùfẹ́ yín wọ́n lè fẹ́ hùwà bákan sí yín. Ó ṣeé ṣe tí múdù olólùfẹ́ yín ò bá dára tẹ̀lẹ̀ tí ń gbìyànjú láti jẹ́ kí ọkàn wọn balẹ̀, láti jẹ́ kí inú wọn dùn. Ẹ wulẹ̀ fún wọn ní ààyè tó bá dàbí ìgbà pé gbogbo ìtẹ́ ń ṣe yẹn kò wulẹ̀ yọ rárá. Ẹ fún wọn láàyè díẹ̀, ẹ fi wọn sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan láti lè jẹ́ kí òpó ìbáṣepọ̀ yín kó túbọ̀ dúró dáadáa lọ́jọ́ tòní kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá. Ẹ wà positive minded, ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Òwúrọ̀ ọjọ́ tòní ó ṣeé ṣe kẹ́yìn àtàwọn olólùfẹ́ yín yìí kí ìbáṣepọ̀ yín kó wọnú ara dáadáa, ṣùgbọ́n títí ọwọ́ sàn àbí ìrọ̀lẹ́ ó ṣeé ṣe kí aáwọ̀ àbá ìgbọ́ra-ẹni-yé díẹ̀ tó fẹ́ wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín kẹ́ kíyèsára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, gbogbo nǹkan tó dàbí àwọn feeling tí ó tọ́, àwọn èròǹgbà tí ó tọ́, negative thoughts kẹ́ jìnnà sí pátápátá. Ẹ fi ara yín kó pátápátá, ẹ lòdì sí negative thoughts lọ́jọ́ tòní. Tẹ́ bá ń ronú àròkàn tàbí ìrònú àròjù ó ṣeé ṣe kó fa nǹkan tí ò da sínú àgọ́ ara yín, ó ṣeé ṣe kó fẹ́ affect health yín. Àsìkò yìí dára láti fi study àwọn àlá ńlá kẹ́sì iṣẹ́ lé wọn lórí látàrí pé àwọn àlá náà lè máa túmọ̀ sí nǹkan dáadáa nù gbèsè ayé yín. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé a ṣe yín bí ìgbà pé kẹ́ ṣàwọn nǹkan tó dáa fún ìrànlọ́wọ́ ọmọ ènìyàn. Ìtẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó máa dára púpọ̀, á sì ní oore nínú púpọ̀. Ọjọ́ tòní sì rèé ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ lọ mọ́ṣáláṣí tàbí ṣọ́ọ̀ṣì tàbí kẹ́ ṣe ní spiritual practice pátápátá. Tẹ́ bá create time láti ṣe ìwúre, láti ṣe prayer lénìí tàbí ṣe àwọn nǹkan tó jọ mọ́ spiritual activity èyíkéyìí tàbí ṣe àwọn nǹkan tó jọ mọ́ ìrànlọ́wọ́ fún ọmọlàkejì. Gbogbo ẹ̀ pátá lẹ máa kéré rẹ̀ ní ọjọ́ iwájú o. Ọjọ́ tòní ẹ má wà tàṣe jù bohunkóhun, ṣùgbọ́n ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní jọjọ́ oríire ọjọ́ àgbàyanu lọ́jọ́ tòní jẹ́ fún yín o ní òwúrọ̀ ọjọ́ tòní. bí bá ṣe pé yín àtàwọn olólùfẹ́ yín á dùn àdánmọ́rán dáadáa tó sì jẹ́ pé ó ṣeé ṣe ó ṣe pé yín náà lè máa fa ìdùnnú àtàrẹ yìí fún wọn púpọ̀ pẹ̀lú ọkàn dáadáa tẹ́ ní. àwọn èèyàn máa fẹ́ nífẹ̀ẹ́ sí láti gbàgbà yín ká láti wà pẹ̀lú yín ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ní láti rí dájú pé let's go gbogbo nǹkan tó dàbí àwọn nǹkan tí ó tọ́ táwọn èèyàn ṣe fún yín ẹ rí dájú pé àkókò àti ìgbà láwọn olólùfẹ́ yín yìí èyí máa jẹ́ kọjọ́ tòní dára pàápàá àwọn tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti rí tàbí ti bá sọ̀rọ̀ ẹ lè pè wọ́n lórí fóònù èyí máa dára púpọ̀ ẹ wá máa retí àwọn opportunity kọ̀ọ̀kan lọ́jọ́ tòní èyí tó lè ràn yín lọ́wọ́ láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ free mind yín dáadáa ẹ lómìnira láti káàkiri lọ kíbi láti lọ wá oore tàbí àǹfààní ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kẹsì ṣe gbogbo nǹkan tá mú kí inú ìdùnkáyọ̀ yín kún pátá lénìí wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 gbogbo nǹkan tó jọmọ́ èṣù iṣẹ́ pátápátá gbogbo ẹ̀ máa yanjú lọ́jọ́ tòní o ó dára kẹ́ lu ọjọ́ tòní láti fi yanjú gbogbo nǹkan tó dàbí àwọn táàsì èyí tó ti ń fẹ́ mójútó láti lè fàyè gba àwọn àǹfààní tuntun èyí tó ń bọ̀ lọ́nà tó máa tún dára ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti ṣàríwòye sí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín o ẹ ronú jinlẹ̀ nípa àwọn kan tí ẹ ní láti mú kúrò èyí tí ò ràn iṣẹ́ yín lọ́wọ́ àtàwọn kan tẹ́ ní láti fi kún èyí tá tí ò ràn iṣẹ́ yín lọ́wọ́ dáadáa ẹ má wàá fi inú tàn yàn rárá ẹ má gbára léèyàn rárá ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́rí dájú pé ẹ fètò sí nǹkan yín ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ sì lè pílánì lórí àwọn kan tẹ́ fẹ́ ṣe láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí ṣùgbọ́n o èní ò dára rárá láti fi bẹ̀rẹ̀ business tuntun tàbí project tuntun rárá kẹ́ kíyèsára project tẹ́ bá bẹ̀rẹ̀ lásìkò yìí kó má bàa di gbèsè fún yín kẹ́ kíyèsára aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ pẹ̀lú ìdúró yín níbikíbi àti láyèkáyè àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí yín púpọ̀ àwọn èèyàn máa mọ rírì yín níbikíbi lọ́jọ́ tòní pàápàá láàyè iṣẹ́ àwọn èèyàn máa nídìí ìtọ́ni yín àwọn èèyàn máa nídìí assistance yín púpọ̀ tó sì jẹ́ pé tẹ́ bá support wọn lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe pé á dùn mọ́ wọn nínú lọ́pọ̀ tó sì jẹ́ pé àwọn gan máa fẹ́ náwó oore sí yín padà kí wọ́n ṣe dáadáa sí yín padà látara dáadáa tẹ́yìn gan ṣe fún wọn ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ gbọ́dọ̀ ní bóyá ẹ fẹ́ ignore gbogbo àwọn idea èyí tó ti wà fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ń lò tẹ́ fi ń guide ìgbésí ayé yín ẹ má ignore gbogbo rẹ̀ àwọn èyí tó bá kàn ṣe yọ kúò òun ni kẹ́ yọ kúò ẹ update ara yín lọ́jọ́ tòní ẹ wá ìmọ̀ tuntun ẹ kọ́ ìkọ̀ nípa nǹkan tuntun tó ti lè bí ìdàgbàsókè fún yín ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ tún gba àwọn mẹ́sẹ̀gì kan láti inú ọkàn yín wá lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tí ẹ bá mú wọn lò ó máa ràn yín lọ́wọ́ fún ìgbésí ayé yín ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn ẹ support àwọn tó bá nílò support yín lénìí ẹ tẹpá mọ́ṣẹ́ ṣùgbọ́n ẹ má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn kẹ́sì máa gbàgbé pé ọlọ́run bo olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.